kò sí sẹ̀ríà kan tí ó differentiate oúnjẹ tẹ́ fi sínú àbí oúnjẹ tẹ́ fi jẹ sààrì ó ti gbé nǹkan síra wọn báwọn ọ̀tọ̀ ní ààyè girlfriend and boyfriend. obìnrin tá a wà lójú ọ̀nà dating kódà a lè ti serious àbí fiance àmọ́ àti ìfún sàdáàkì bàbá àti ìyá rẹ̀ ò ti yọ̀ǹda pé a fún ọ só lè dáná fún yẹn nísìnú àbí sáré. ààyè ọ̀tọ̀ọ̀tọ̀ ní nínú sẹ̀ríà kò sí sẹ̀ríà kan tí ó differentiate oúnjẹ tẹ́ fi sínú àbí oúnjẹ tẹ́ fi jẹ sààrì ó ti gbé nǹkan síra wọn báwọn ọ̀tọ̀ ní ààyè girlfriend and boyfriend lọ́tọ̀ dà sẹ̀ríà lọ́tọ̀ ọ̀tọ̀ láàyè oúnjẹ jíjẹ lọ́ndà sẹ̀ríà lọ́tọ̀ tí n tá bá jẹ bá ti jẹ ntọ́ mọ́ n tá bá jẹ tọ́ bá jẹ ntọ́ mọ́ tí kìí ṣe nǹkan haram ó ti yé báwọn ó jẹ́ oúnjẹ girlfriend ni o ó jẹ́ oúnjẹ fiancé ni o èyí tó bá wù ú lè jẹ láti fi sínú àti láti fi gbàwẹ̀ kó bá wẹ̀ jẹ́ ó sì wọlé àfíẹ́sì ìwọ àti oní girlfriend àti fiancé ọ̀tọ̀ nìyíùn ọ̀tọ̀ ní sísínú torí wípé kìrìsìtẹ́nì ti ń bẹ lé yín lápèjúwe ìwọ kí n bá wí o ń sọ̀rọ̀ òun mú mi kìrìsìtẹ́nì ti ń bẹ lé yín tóun ní oúnjẹ tí ń sè lọ́wọ́ tó sì jẹ́ nǹkan tó mọ́ bóyá ndómi ló sè ni bí ráìsì ló sè ni ìwọ sì ń bí ọ wá gbóúnjẹ fún ọ kó o fi sínú ọ wá nítorí pé ọ jẹ́ kìrìsìtẹ́nì ò ní fi sínú. ìyẹn náà wọlé kò sí ní tọ́ta kò. tí kìrìsìtẹ́nì bá fún yàn lóúnjẹ kò sí ní tọ́ta kò. aláàjì bẹ́ẹ̀ ṣe máa ń fẹ́ mi náà mo sọ̀rọ̀ fún yín àpò ráìsì yẹn fi gbà wẹ̀. kò sí ní tọ́ta kò. ìyẹn ò lè reject ẹ. ẹlẹ́ẹ̀kejì àwọn èèyàn máa ń tán pè ní sínú torí bá ti wù yọ́ dààmú ẹ̀ pé ó tún máa fún jẹ́ kíní kan sínú ọmọ tí wọ́n ń pè ní sínú ni ní tán pè ní sínú ni tọ́ ọ bá ti mú omi tó o ti mú o ti sínú. àsìbà bó o ti ń jẹ oúnjẹ girlfriend rẹ tẹ́lẹ̀ o ti báwọn máa jẹ lọ. ebẹ́nu kọ́ ọkàn mú omi náà ni ní tán pè ní sínú nù ni. àbí làbínú ẹ̀yọ̀ kan tọ́ bá ti mú làbínú kan bá ti jẹ́ o ti sínú nù oúnjẹ tó bá wù ọmọ wa jẹ́ kò sí tọkọ lọ́hùn bí èyí gbọ́ dédé bó ti ń jẹ tẹ́lẹ̀ kó tó máa wẹ̀hún náà tó bá yẹ pé yàrá wa ń bẹ́ ń bí èyí tó ń jẹ tẹ́lẹ̀ ń ọ̀tọ̀nu pàtì yìí àmọ́ tá àwẹ̀rẹ̀ ọ lọ successfully nǹkan pè ní sínú kẹ̀bí kó o sí ẹnu rẹ náà ni kí ló fi sí àṣẹ ni kó o kàn mú omi ó ti bá wọn lákàsúmtù wàhálà kìnnì kan rèsì kíkà ó ti wọn ọkàn bó sì máa yóò wí ogbó mi ṣe bí sùn láì ọmọ mi ó ti sínú nù ni tó bá ti wá sínú tán ọba àwa lọ itri kọ lọ jẹun ó ti wọn ọba àjẹ pé kírísítẹ̀n lé yín ló fún ọ lóúnjẹ ńgbọ́ ọlọ́run tí ní a máa jẹun wọn kọ̀sá burú mbẹ́ bó ìjẹ́ kó ń jẹ rẹ̀ gan ló fi kọ́kọ́ sí ń tọ́ kọ́kọ́ fi sí ẹnu rẹ̀ kọ̀sá burú mbẹ́ tó bá ti jẹ́ nǹkan tó mọ́ ó ti so ìdí èyí hùn ni eléyìí hùn kìí ṣe aburú kan ọ ti yé báwọn bó ti rí nù ọlọ́run wọlé anabi Muhammad ọlọ́run ó ṣàánú gbogbo wa a fi ìdùnnú náà mú àwẹ̀ náà gbogbo mùsùlùmí ayé akú palẹ̀ máa wẹ̀ ọ̀la ká.